Ẹ káàárọ̀ o, àtúndé bí a ti ń dé. Èmi ọmọ yín, èmi àbúrò yín, Babaconfirm JP náà ni o. A kí gbogbo yín pátá lọ́kùnrin, a kí gbogbo yín lóbìnrin, akọ́mọdé, akágbàlagbà, akẹ́yìn màmá wa sì kẹ́yìn bàbá wa nílé lóko. Akáwọn tá ọ ń fi àdúrà ràn wá lọ́wọ́ ní gbogbo ìgbà. Àwọn tí ń pariwo wípé kò gbọdọ̀ dàrú, àwọn tí ń pariwo wípé kò gbọdọ̀ fọ́, àwọn tí wọ́n ń fi òtítọ́ inú tí wọ́n fi ń ṣe ohun gbogbo tí wọ́n ń ṣe. Mo mà tún kí yín, ẹ kú iṣẹ́, ẹ kú ilé. Mo sì gbàdúrà fún gbogbo wa pátá wípé a máa rí bí ire sọ̀ sí pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ gbogbo àwọn màmá, lọ́wọ́ gbogbo àwọn bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo fìyìn f'Elédùmarè, ẹni tó tún jẹ́ ká rọ́jọ́ òní láyọ̀ nípasẹ̀ gbogbo àdúrà tẹ́ ń gbà fẹ́mi ọmọ yín. Mo yìn ín bàbá, mo gbé ọ̀gá ẹlẹ́rù nìyí. Bàbá, mo mà gbé ọ̀gá lówùúrọ̀ yìí, ẹni tó jẹ́ kí gbogbo ayé àti ọ̀run tó jẹ́ kó wà. Ẹlẹ́rù nìyí, mo fọpẹ́ fún ọ nítorí wípé ìwọ lọpẹ́ máa yẹ nígbà táyé ó sì wà, ìwọ ló ń wà àgbà táyé ó sì, bẹ́ẹ̀ náà ló tún dúró gbẹgigbẹgi lẹ́yìn aṣọ òtítọ́. Ẹ ṣé, mo dúpẹ́. Gbogbo ẹ̀yin màmá lẹ́ǹkan sí ẹ̀yin bàbá wa, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Gbogbo ẹ̀yin tí ẹ dúró gẹ́gẹ́ bí ajìjàgbara, mi ò ní ṣaláì máa dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀yin ní èjìká tí ẹ ò jẹ́ kí aṣọ kó jábọ́ lọ́rùn gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko. Mo dúpẹ́ o. Mo fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátá. Bó tilẹ̀ jẹ́ wípé ó ṣeé ṣe ká má lè porúkọ, ṣùgbọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ mọ́ra wọn. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n jáde nítorí òtítọ́ inú, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá. Nígbẹ̀yìn ọ̀rọ̀, gbogbo wa lájọ máa dunnú, gbogbo wa lájọ máa yọ̀, a sì máa ríra wa láyọ̀ àtàlàáfíà. Ẹ ṣé gidi gan. Èmi lọmọ yín Babaconfirm. Ẹ wò ó, a ò tí ì kúrò, a ò sì tí ì jánu lórí ohun tí à ń sọ àti ohun tí Olúwa rán wa. Gbogbo ìgbà ni mò ń sọ wípé èmi kọ́ ni mo ránra mi, Olúwa ló rán mi. Bẹ́ẹ̀ ni mi ò sí nínú àwọn alábòsí. Ohun tó Olúwa rán mi ni mo kó wá ń ṣe ń ta. Kò sẹ́ni tó lágbára lórí Olúwa nítorí pé ẹni tó dá gbogbo ayé àtọ̀run ló rán mi níṣẹ́. Gbogbo bí wọ́n ti ń sá, gbogbo bí wọ́n ti ń lé wa, gbogbo bí wọ́n ti ń wá wa, ṣé wọ́n ti gbàgbé wípé ẹni tó láyé àtọ̀run ló rán wa níṣẹ́, ẹni tó dá wọn, ẹni tó dẹ̀mí wọn, ẹni tó lẹ̀jẹ̀ àtomi ara wọn ni. Ẹ jẹ́ kí n kó gbà wípé wọ́n ti gbàgbé. Àìgbàgbé, wọ́n á mọ̀ wípé Elédùmarè ló rán wa, ò ṣeé mú, bẹ́ẹ̀ ni a ò ṣeé gbámú, iná ní gbogbo ara wa jíngbíjíngbì. Ẹ wò ó, ọ̀rọ̀ wà ńlẹ̀ lónìí, gbogbo ẹ̀yin màmá, gbogbo ẹ̀yin bàbá, mo fẹ́ jẹ́ ká ẹ tẹ́tí gbọ́ mi, èmi ọmọ yín. Ọ̀rọ̀ ń bẹ́lẹ̀ lónìí, gbogbo ẹ̀yin màmá wa pátá, gbogbo ẹ̀yin bàbá nílé lóko. Mo ti ṣetán gẹ́gẹ́ bí mo ti máa ń sọ wípé no matter what is their plan, I am ready to fall their unholy kingdoms. And I will fall it no matter their plan. I, Babaconfirm JP. Mo máa make sure wípé
kingdom wọn yẹn mo máa fọ́, kò sí bó ṣe fẹ́ ṣe. Gbogbo ẹ̀yin tó jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀, ẹ̀yin tó jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ tọ́lọ́run pè ní olórí, tó jẹ́ kẹ́ ẹ jáde báwa náà ti ń jáde yìí, tí ẹ kọ̀ tẹ́ ò jáde, tẹ́ ẹ fi àwọn ènìyàn sínú òkùnkùn nítorí wípé ẹ ò fẹ́ lùsì nǹkan kan tẹ́ ẹ ní, ẹ ò lè jáde. Kí wá ní àǹfààní? Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tí àwárí wípé ìránṣẹ́ èṣù nìyí, ẹ̀yin ni mo tún jáde láti wá bá sọ̀rọ̀ ní alẹ́ yìí. Kí ni àǹfààní ìyìn rere tẹ́lẹ̀ ń ṣe tí ayé ń bàjẹ́ lójoojúmọ́? Ẹ jẹ́ ká wò láti bẹ̀yẹn. Kí ni àǹfààní ìyìn rere Jésù tẹ́ ní ẹ̀ ń ṣe tí ayé sì ń bàjẹ́ lójoojúmọ́? So we need to look it from that area now, because many people seems to understand what I am saying. Many people think I want to follow the gospel of Christ. Listen to me. I am not here to deny Christ. I am not here to deny God. But I am here to tell you the truth, which all these pastors has hid for you. To tell you the truth, what they have blocked your eyes against, and the way they have brainwashed you. That is why God asked me to come out. Kí ni àǹfààní ìyìn rere Jésù tí wọ́n lọ ń gbé kiri, tí wọ́n gbé kiri lọ sí gbogbo àgbáyé, tí wọ́n gbé kiri wá sí gbogbo Nàìjíríà, tí síbẹ̀síbẹ̀ ojoojúmọ́ òun ni Nàìjíríà ń bàjẹ́. All the pastors or so-called men of God never preach salvation, gospel, or repentance to the government or the politicians of Nigeria. That is where they get it wrong. Gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run àbí pásítọ̀ ni, wọn ò sọ nípa ìhìnrere Kristi. Wọn ò sọ nípa ìhìnrere Kristi, ìgbàlà àbí ìmú ènìyàn padà sí ipò lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ìjọba tí ń darí Nàìjíríà àbí gbogbo àwọn olóṣèlú. Ní tí wọ́n bá sọ ni, ìlú yìí ò ní bàjẹ́ báyìí. Ìwọ tí ò ń takò mí ni wọ́n ń sọ fún. Ìdí tó ṣe rí pé gbogbo ìgbà tí bá ń sọ òtítọ́, ìṣe nìwọ máa ń jáde láti wá takò mí. Ìwọ náà ronú, kí láǹfààní ìyìn rere tí wọ́n ń sọ tí ayé yìí ń bàjẹ́ sí lójoojúmọ́, tí Nàìjíríà ń bàjẹ́ sí lójoojúmọ́, ẹkún ohun ìpayín keke tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́. Ohun tó ń pè ní ìránṣẹ́ Ọlọ́run, ìkan nínú ẹ̀ nìyí pé ká sọ nípa ìgbàlà, nípa ti ìhìnrere ti Kristi, àti ká sọ nípa pé bí àwọn ènìyàn ní láti yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ṣé ìwọ nìkan ló wá rán wa sí ni? Ṣé wọn ò rán wa sí ìjọba? Èmi pẹ̀lú ẹ náà dẹ̀ mọ̀ wípé ohun tó ba Nàìjíríà yìí jẹ́, òun ní àwọn ìjọba tí wọ́n ń rúlu Nàìjíríà àti gbogbo àwọn olóṣèlú tí wọ́n ń rúlu Nàìjíríà. Nítorí pé ojoojúmọ́ ló ń pè mí, ló ní mò ń sọ̀rọ̀ sí pásítọ̀ ẹ̀. Béèrè lọ́wọ́ pásítọ̀ ẹ̀, ṣé ìwọ nìkan ni a rán sí ni? Tá a bá rán sí ìwọ nìkan, ayé yìí máa bàjẹ́ o. Tá a bá rán sí ìwọ nìkan, á kú jẹ́ pé ìwọ nìkan ló fẹ́ wọ ìjọba Ọlọ́run nìyẹn. Àwọn
tí wọ́n ń darí orílẹ̀-èdè yìí, àwọn tí wọ́n pera wọn ní òṣèlú tí a mọ̀ wípé ọ̀jẹ̀lú ni wọ́n, everything ò fẹ́ káwọn yẹn náà wọ ìjọba Ọlọ́run nìyẹn. Ẹ jẹ́ ká máa ronú nígbà tó ní ká má sọ ọ̀rọ̀ òtítọ́. Ṣé o fẹ́ jẹ́ kí ká ṣọ́ọ̀tì ẹnu wa ni? Tá a bá wá ṣọ́ọ̀tì ẹnu wa, báwo ni àwọn èèyàn yìí ṣe fẹ́ yí padà kúrò nínú ìwà ẹ̀ṣẹ̀ wọn láti lè wà ní òpópónà Kristi àbí òpópónà ọ̀nà tí Ọlọ́run fi lé oníkálukú lọ́wọ́ láti tọ̀ dé ìjọba Ọlọ́run? A ò lè sáílẹ̀ǹtì rorí ara ẹ̀. Mo mọ ohun tí mò ń sọ. Mi ò wá tako ìyìn rere. Mi ò lè sáílẹ̀ǹtì rárá. Nítorí pé kì í ṣe ìwọ nìkan la rán ìránṣẹ́ Ọlọ́run sí. A rán wa sí gbogbo àgbáyé ni. Gẹ́gẹ́ bí Olúwa fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé Matthew 28:19. Go ye to the world and preach the gospel. Kò dẹ́nikẹ́ni sí. A rán sí àwọn government tí wọ́n ń darí ìlú, a rán sí àwọn politicians tí wọ́n ń darí ìlú, a rán sí gbogbo ènìyàn ni, a rán sí ọkùnrin, a sì rán sí obìnrin. Tá a bá wá rí pásítọ̀ tí kò sọ̀rọ̀ lórí ohun tí ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, tó sọ̀rọ̀ lórí ìjọba Nàìjíríà, tí kò sọ̀rọ̀ lórí àwọn politician Nàìjíríà, tí kò sọ̀rọ̀ lórí ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́, a máa porúkọ pásítọ̀ o. Kò sí bá a ṣe fẹ́ ṣe o. Kò sí bó ṣe fẹ́ ṣe, a máa porúkọ pásítọ̀. Mi ò fẹ́ mọ̀ bó ṣe máa ṣe, èmi máa porúkọ pásítọ̀. Ara àwọn pásítọ̀ ni Adébóyè wà. Ara àwọn pásítọ̀ ni Oyèdépò wà. Ara àwọn pásítọ̀ ni Kúmúyì wà. Ara àwọn pásítọ̀ ni TB Joshua wà. Ara àwọn pásítọ̀ lolúkọ̀yà wà. Ara àwọn pásítọ̀ ni Túndé Bákàrè wà. Ara àwọn pásítọ̀ ṣé ò ń gbọ́ mi? Òun ni pásítọ̀ Chris wà. Ara àwọn pásítọ̀ ni AK-47 wà. Ara àwọn pásítọ̀ ni Táíwò Òjó ló wà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé fún ibi ẹ̀yin àgbàlagbà náà lẹ máa ń sọ wípé bígi bá re lùgì torí ẹ̀ la máa kọ́kọ́ gbé. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ ìyìn rere sílẹ̀ báyìí ná. Ihun tó ń ṣẹlẹ̀ sí wa ní kẹ́kẹ́ jẹ́ ká kọ́kọ́ mú. Ó jẹ́ mọ̀ wípé bí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí bá ń ṣe ìṣẹ̀lẹ̀, kí n sọ fún ẹ, kò sí ọkàn tá a lè fi gba Ọlọ́run. Ìyà yìí ti pọ̀. Wọ́n ti ba ayé àwọn ènìyàn jẹ́. Mo tún wo fídíò kan lénìí tí ọ̀kan nínú àwọn ajìjàgbara fún Yorùbá tó gbé jáde, tó ń fídíò gbogbo UK tó ní ká rí. Àìmọye ilé tí wọ́n ti kọ́ fún 200 years tí wọ́n sì maintain tó dàbí crystal. Ẹ lọ wo gbogbo ọ̀dọ́ wa yìí, ìjọba ti wó gbogbo ilé wọn, ìwọlọ́gbọ́ ti wó, ó ti ba ayé àwọn èèyàn jẹ́. Ẹlòmíì ronú stroke dẹ̀ gbé ìjọba Nàìjíríà yìí náà ni. Ẹ lọ wo gbogbo ọ̀nà tí wọ́n ń pè ní Ìṣàwò road ní Ìkòròdú, wọ́n wó gbogbo ẹ̀ pátápátá. Wọ́n wó ọ̀pọ̀lọpọ̀ ilé tó pé ẹlòmíì kú nítorí pé wọ́n wó ilé wọn. Bẹ́ẹ̀ ni kò sóhun tí wọ́n ṣe fún wọn. Kò sí ìdí tá a ṣe ń bá yín jà. Ṣé ẹ máa wó ilé wa ká máa wò yín ni? Ṣé máa gbá wa létí ká máa wò yín ni? Ṣé máa wu ìwà ìbàjẹ́ ká má sọ̀rọ̀ ni? Ayé tá a wà yìí ti kọjá ayé àwọn bàbá wa ìgbà yẹn. Kò sóhun tẹ́ ẹ ṣe táwa ò ní sọ nípa ẹ̀. Kò possible, ìdí tá a ṣe jáde nìyẹn. Ìdí t'Olúwa ṣe rán wa nìyẹn. Ẹ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run míì gan lọ́wọ́ tá a wà yìí níṣe ni ó brainwash àwọn tó tẹ̀lé débi pé kò sóhun tó ṣe, kò bá yàgbẹ́ sí wọn lọ pé kọ́ la, wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀, wọ́n máa la ni. Ìdí torí àwọn ìdí yìí l'Olúwa ṣe rán àwa jáde. Mo wà nílé ìfowópamọ́ ní àná kí tiẹ̀ lọ gba 10,000 nínú ṣéǹjì kékeré tó wà nínú àkáǹtì mi. Mo bá débẹ̀, mo gbé Max Yorùbá Nation, mo gbé sí ẹnu.
ni obìnrin tó fẹ́ àtẹ́ǹdì sí mi wá ní mi ò tiẹ̀ bẹ̀rù, mo tún gbé máàkì Yorùbá yé sọ̀sẹ́nu, ṣé mo fẹ́ yẹ kí wọ́n mú mi ni tí wọ́n máa rò pé èmi náà wà lára àwọn tí òun ò mọ̀ mí tẹ́lẹ̀ náà ṣùgbọ́n kọ̀ rí mi ni pé mo gbé máàkì sẹ́nu. Wọ́n máa wò pé mo wà lára àwọn tí wọ́n fẹ́ fọ́ Nàìjíríà. Mo ní Nàìjíríà máa fọ́, mo wà lára wọn already, ìkan nínú wọn ni mí. Mo ní kí nìdí tó ṣe sọ bẹ́ẹ̀? Ó ní pásítọ̀ àwọn sọ fáwọn pé àwọn ò gbọ́dọ̀ sọ nípa ẹ̀ o, tí tọ́lọ́pàá bá má wọn àbí tíjọba bá má wọn. Even nínú chọ́ọ̀chì wọn, wọ́n ń píríṣì fún àwọn ọmọ ìjọ wọn wípé wọn ò gbọ́dọ̀ fọ́lù, wọn ò gbọ́dọ̀ sọ nípa ẹ̀. Àwọn ṣọ́ọ̀ṣì dẹ̀ wà lára wọn, Celestial wà lára wọn, pé wọn ò gbọ́dọ̀ sọ nípa ẹ̀ níta, tó pé wọn ò fẹ́ jẹ́ kí ìjọba kórí sí àwọn. Ṣé ń gbọ́ mi? Ṣé ìyẹn wá jẹ́ chọ́ọ̀chì tí Ọlọ́run dá? CAC wà lára wọn, CAC, TAC, GAC, Redeem, Winners ó wà lára wọn. Bí wọ́n bá rí kan nínú pásítọ̀ wọn tó sọ̀rọ̀ jáde lórí ẹ̀, wọ́n máa sáàkì ẹ̀ níjọ́ yẹn ni. Nítorí kíni? Nítorí pé wọn ò fẹ́ jẹ́ kí ìjọba kórí sí àwọn. Ta la wá rán wa sí? Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ní sùúrù ká gbọ́ra wa yé. Ta la wá rán wa sí nígbà yẹn? Nígbà tí pásítọ̀ báwa ṣe ń mú pé ká wò pé ká mú ọwọ́ ìwà ìbàjẹ́ yìí ká rìn bọlẹ̀. Kérúbù náà wà lára wọn o, àwọn kérúbù kan tí wọ́n join ní unification gbogbo ẹ̀ o, èmi ò ní kankan tèmi join ni o, mo kàn mọ̀ pé Ọlọ́run pè mí sí kérúbù kémi wá máa sọ òtítọ́. So do you see? I was brought up in the apostolic church and at least ibẹ̀ ló bí mi sí, mo dẹ̀ lò 33 years níbẹ̀. Kọ́lọ́run wá gbé èèyàn jáde nírú ìmọ̀ yẹn, ìmọ̀ 33 years, ní ibi tí pé ibẹ̀ lọ bí wá sí àwọn lọ sí ṣọ́ọ̀ṣì kankan, kó wá gbé èèyàn jáde nírú ṣọ́ọ̀ṣì yẹn kó ní kó máa bọ̀ ń kérúbù. Ṣàpọ̀ ní nǹkan tí Ọlọ́run fẹ́ fi mí ṣe níbẹ̀ nìyẹn. So I am directed to speak the truth about God and about things. That is all. Àwa ń wọ́wọ́ àwọn nǹkan yìí kalẹ̀, ẹ̀yin sì tún sọ fún àwọn ọmọ ìjọ yín. Ìmí tó ti já sí, ìmí tí kò fẹ́ kó gbọ́ nǹkan tẹ̀ ń sọ mọ́, òun lẹ́ni tó ń bọ́ ọ̀tá yẹ. Àwọn ọmọ ìjọ tiẹ̀ sì ń bọ́ ọ̀tá, ṣùgbọ́n àwọn olórí ìjọ ẹ ti fi òfin dè wọ́n wípé wọn ò gbọ́dọ̀ sọ nǹkan kan nípa ohun tó ń lọ lọ́wọ́. Wọ́n dẹ̀ mọ̀ wípé nítòótọ́ ìyà ń jí àwọn ènìyàn. Tó bá jáde báyìí, ẹ máa sáàkì wọn, ẹ máa suspend wọn, ẹ lè band wọn, ẹ lè ṣe gbogbo ẹ̀. Tí mo ṣáà ti rí yìí tí ṣẹlẹ̀ band. Ohun tí mo mọ̀ ni mò ń sọ, kì í ṣe pé ohun tí èèyàn kan, ohun tí mo mọ̀ ni mò ń sọ. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí a fi etí sóhun tí Olúwa rán mi sí yín yìí, ẹ̀yin èèyàn yìí, kẹ́ ẹ má pa pẹ́ nínú ogun. Gbogbo wa ni Ọlọ́run rán àwa ìránṣẹ́ rẹ̀ sí. Kò sọ pé ká má sọ̀rọ̀ lórí èèyàn kan báyìí, kò ní ká má sọ̀rọ̀ lórí èèyàn kan báyìí. Ó rán wa sí gbogbo àgbáyé ni. Bí ìjọba bá wá ń ṣe ohun tí ò tọ́, kò sí bó ṣe lè jẹ́, a máa sọ nípa ìjọba yẹn náà ni. Kò sí ohun tí wọ́n fẹ́ ṣe fún wa. Jésù sọ nípa ìjọba. Jésù tẹ́lẹ̀ ń tẹ̀lé, ó sọ nípa ìjọba. He speak about the government. Ṣé bí àwọn ìjọba ni wọ́n mú Jésù? Ohun tọ́lọ́run rán wa nìyẹn. Tó bá mú wa kò pọ̀ jù, tó bá jẹ wá níyà kò pọ̀ jù nítorí òtítọ́, tó bá jẹ wá níyà nítorí pé ká lè la ojú àwọn èèyàn tí wọ́n ti dí, àwọn èèyàn tí wọ́n ti ba yí ẹ̀jẹ̀, tí wọ́n bá mú wa tó wọ́n nà wá, tó wọ́n wá tiẹ̀ pa wá gan kò pọ̀ jù. Àwa la mọ ibi tá à ń lọ. Ẹ ò sọ tí ìyìn rere, ẹ ò sọ tí ìràpadà, ẹ ò sọ fáwọn politician. Owó lẹ́kọ̀ọ́ ń lọ sọ́dọ̀ wọn lọ gbà.
ẹ máa lọ sọ́dọ̀ wọn, ẹ lọ gbowó ń bẹ̀ ni. Tẹ́ bá dẹ̀ ti gbowó, ẹ ti jáde. Ṣé ní gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ sáwa yìí tó pa ń sọ òtítọ́ yẹn, àwọn lẹ̀ ń sọ̀rọ̀ repentance fún, lẹ̀ ń sọ salvation fún, lẹ̀ sì ń sọ ìyìn rere fún. Àwọn lẹ̀ ti brainwash. So I want to clear myself in that area. Tó bẹ́ pé ní tòótọ́ lẹ̀ ń sọ ìyìn rere fún àwọn èèyàn yìí, àwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà, àwọn politicians Nàìjíríà, I am telling you, this matter can never get worse like this. It is not of it kò ṣe do or dare affairs. Tẹ́ bá sọ ìyìn rere débi kan ẹ máa pé wọn ò ní wá sí church yìí, ẹ ò sọ òótọ́ ọ̀rọ̀ ni. Ṣọ́ọ̀ṣì tí ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ bá wà, ibẹ̀ kì í kún, kò lè kún láéláyé. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, ṣọ́ọ̀ṣì yẹn ò lè kún láéláyé. Kò sí chọ́ọ̀chì tí ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ wà. Ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ wàláì tí wọ́n bá pé 100, irọ́ ni wọn ò lè pé. Wọn ò lè pé wàláì òtítọ́ ni mò ń sọ. Ọ̀rọ̀ wa léyìí mo fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin mùtúmùwà pátá, ẹ̀yin tí Ọlọ́run fún ní òye, mo fẹ́ kẹ́ máa bá mi ká lọ pẹ̀lú ọ̀rọ̀ alẹ́ yìí. Kò sí bá a ṣe fẹ́ ṣe, ìjọ yẹn ò lè kún. Ìjọ tó ń ṣépè fún politicians nítorí pé orí ìwà ìbàjẹ́ wọn, ìjọ tó ń gégùn fún politicians nítorí orí ìwà ìbàjẹ́ wọn, ṣe lè pè wọ́n máa wá bẹ̀ ni. Ẹ ò gégùn fún wọn. Jésù gégùn fún ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀. Lénìí yìí ilẹ̀ yẹn ò gbérí nítorí pé wọ́n tako iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run rán sí wọn àbí sí gbogbo àgbáyé. Ṣé yín máa parọ́ pé Jésù ò bínú? Jésù bínú gan. Jésù bínú. Kò sẹ́ni tó gbọ́rọ̀ ìbínú lẹ́nu Jésù. Wàláì Jésù bínú gan. Lára ìbínú Jésù ni Jésù na àwọn tí ń tà tí ń rà jáde nínú tẹ́ḿpìlì. Jésù náà máa ń bínú, ó dẹ̀ máa ń bínú lórí òtítọ́ ni. Lórí òtítọ́, kò sí ìránṣẹ́ àfi tó bá jí ọmọ àlè ìránṣẹ́ Ọlọ́run. Tó bá jí ọmọ àlè, tó bá jẹ́ 419 scammer bá a ti ń rí yín lénìí, àwọn bí Adébóyè Oyèdépò, TB Joshua, Matthew Ashimolowo ní UK, ẹ̀yin ọmọ olè, ẹ ti bayé àwọn èèyàn jẹ́. Matthew Ashimolowo yẹn, I am still coming for you. I promise you, I will come for you. Ọlọ́run ti fi ìran ẹ̀wọ̀n mi. Àṣẹ olúgbòhùn àti ọ̀pọ̀lọpọ̀, most of you are in court. Inú ògbónulẹ̀wà, you are illuminatic. Ẹ má bínú tí n bá gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa. Bí illuminatic ló ń pè ọ́, illuminatic anyone. Inú kọ́ọ̀tì ni gbogbo yín wà. You are controlling people. Ó mọ̀ pé tí ṣọ́ọ̀ṣì bá ti pọ̀ jù, tí èrò bá pọ̀ jù nínú chọ́ọ̀chì, ó ti ní nǹkan tí wọ́n fi ń control wọn nìyẹn. You are controlling people. You order people to pay what it is not in their hand. Ayé wọn dẹ̀ ń bàjẹ́ sí i. Kí ni proof ẹ pé ayé àwọn tí ìwọ Matthew Ashimolowo tí ò ń gbowó lọ́wọ́ ẹ̀ £1,000, £2,000, £10,000 tó ń bà ní UK yẹn, kí ni nǹkan tó lè fi proof ayé wọn dá? Ṣebí ọ̀pọ̀lọpọ̀ náà nínú wọn ló ń kọ̀wé sí wa, àwa máa sẹ́ǹdì ọṣẹ sí wọn. Táyé wọn bá da ni, ṣé ó tún nídìí ọṣẹ? Táyé wọn bá da, ṣé wọ́n nídìí spiritual work? Ó mọye iṣẹ́, ó mọye èèyàn tí mò ń sẹ́ǹdì spiritual work sí ní UK, ní America, ní Europe, even ní gbogbo àgbáyé. Bí olórí burúkú yín bá ní tẹ́bá yín tòótọ́ ohun tẹ́ ẹ gbé dání tẹ́ fi ń purọ́ fún àwọn ọmọ Ọlọ́run kiri yìí, tó bá pọ̀ jẹ́ níhùn ni wàláì wọn ò ní súnmọ́ ewé àti egbò. Èyí náà lẹ kọ̀ndẹ́mù ewé àti egbò fún wọn nígbà tí Ọlọ́run sọ pé ní ohun tóun rí pé ó dára, ẹ̀yin dẹ̀ sọ pé ohun tọ́lọ́run rí kò dára. Ẹ jẹ́ ká ronú dáadáa. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ò wá tako ìyìn rere. Tó bá lọ wò dáadáa nínú Genesis 1 yẹn 29 to 31 yẹn, wàá rí i pé ibẹ̀ gangan lọ́lọ́run ti sọ wípé nígbà tí mo rí ohun gbogbo tí mo dá dáradára ni. Pásítọ̀ kan dẹ̀ wá báyìí, ó lóhun tọ́lọ́run dá kò dá. Ṣé o rí pé nǹkan míì ti wà ń bẹ̀?
pásítọ̀ kan wá bá ẹ ó ní ewé àti egbò tọ́lọ́run ní kó máa lò yẹn ó ní kò dáa, ẹ̀dẹ̀ ń dáwó sọ́dọ̀ wọn, wọ́n gba ayé yín. Ẹlòmíì máa déédéé dúrọ́ọ̀pù kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀, ẹlòmíì á dúrọ́ọ̀pù ilé family house wọn bá lòun fi ṣiṣẹ́ fọlọ́run. Ọlọ́run wo ló fi ṣiṣẹ́ fún? Àbí àwọn wòlíì ayé yìí wọ́n fi acquire wealth? Mo mọ ohun tí mò ń sọ, mi ò wá tako ìránṣẹ́ Ọlọ́run kankan, mi ò sì wá tako iṣẹ́ ìránṣẹ́, ṣùgbọ́n òtítọ́ ohun tèmi ń rí pé ó wrong lolúwa mímí jáde wá sọ nípa rẹ̀. And I will continue to say it. So in this video, which is this part 1, ohun tí mò ń sọ ni wípé tó bá jẹ́ tòótọ́ ni àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí wọ́n ń sọ nípa salvation, wọ́n ń sọ nípa gospel of Christ, wọ́n sì sọ nípa repentance fún àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè Nàìjíríà yìí àti gbogbo àwọn politician Nàìjíríà yìí, tó bá pé tòótọ́ òun ni wọ́n ń sọ nípa Ọlọ́run fún wọn, kò ní worst báyìí tí wọ́n á máa rúùlù wa pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Wọn ò rúùlù wa pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run, wọ́n ń fìyà jẹ wá. Ẹ ò sọ bẹ́ẹ̀, ò sọ, ṣọ́ọ̀ṣì yín dẹ̀ ni wọ́n ń wá. A dẹ̀ tún rí yín pé gbogbo ìgbà àgàgà Adébóyè, gbogbo ìgbà tí Jonathan, gbogbo ìgbà ló máa lọ ń kí Jonathan nílé, gbogbo ìgbà ni Jonathan wá sọ́dọ̀ wọn. Ṣé ti rí ẹ̀yin náà pé ayé ti bàjẹ́? Kí ni ìránṣẹ́ Ọlọ́run ń ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè yìí, àwọn òṣèlú orílẹ̀-èdè yìí, tí ẹ dẹ̀ mọ̀ wípé àwọn ni wọ́n bà orílẹ̀-èdè yìí jẹ́? Kí ni ẹ̀ ń ṣe lọ́dọ̀ wọn? Ní àkótán ara, nínú part 1 yìí, ẹ̀yin tẹ́ ń bá wa jà, ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sí wa, mo rí pé ẹ̀yin nìkan ni wọ́n kọ́ ní